wá àṣìjàṣe lórí ń bì tí àwọn tí ń darí wa fẹ́ gbọ́ dáadáa àwọn àgbà náà ni markaz ń bẹ́ ń bì àwọn olórí wa àkọ́kọ́ ń bì kó tó kan ìmáàmù sẹ̀kẹ̀tẹ̀rì tí ara ń ṣe kọ́mítì lásán gbogbo wa ìpáratá èdè bẹ́ẹ̀ rí olórí rọ́bítọ̀ àná àwọn náà lórí rọ́bítọ̀ òní ṣé ìdádámà lè lórí olórí wa àwọn ojókòó lẹ́yìn márùn làárọ̀ bí àwọn olórí wa islam dé àwọn olórí wa. على محمد وعلى آله وعلى أصحابه وعلى المؤمنين إلى يوم الدين وبعد أحييكم بتحية السلف الصالحين والخلف المسلمين والمؤمنين قائلا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Okay. Àwọn bàbá wa tí wọ́n ń bẹ níjókòó àwọn tó ní wá. Mo bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ yín tí wọ́n jẹ́ planning committee fún ìjókòó yìí League of Imam and Alphas ní Yorùbá land Edo and Delta. Wọ́n ṣàṣeyọrí Ọlọ́run kún yín lọ́wọ́ rọ́gbọ̀n bá a ṣe rí àwọn ìdíwọ́ lọ́dọ̀ àwọn ọmọ alhamdulillah àbájáde náà ẹ kú gbìyànjú láti fi kó ìgbìlẹ̀ mo kí ìròyìn kọ́mítì o tí ó jẹ́ pé bàbá wa ìmáàmù gbogbo ìlú sẹ̀pẹ̀tẹ̀rí àwọn ni wọ́n jẹ́ chairman. Mo kí gbogbo àwọn tẹ́jọ́ kọ̀wọ̀ rìn tẹ́jọ́ ń ṣiṣẹ́ yìí almudir Ajigini mo kí yí o Imam Abdulfatah mo kí yí o Imam Alwa Fadilatu Dr. Shuaib mo kí yí o mo kí tó jẹ́ coordinator fún Ta'awun ní gbogbo Jabwa Ọ̀yọ́ state Ogun state mọ́ Lagos state rẹ̀ náà mo rí pé náà wà nù kọ̀mítì Ọlọ́run ẹ kú sẹ́wò. Mo wá kí àwọn bàbá tí ń ní wá gbogbo àwọn bàbá wa làwa ò takò gbogbo náà support ń tà ń ṣe bó ṣe gbà la ṣe ń ṣe yìí ni torí tí wọ́n bá fẹ́ pilẹ̀ nǹkan tó dáa kì í sáwòrán tó ní lókè ní ìsàlẹ̀ kì í sáwòrán tó ní lánàá ní ó ní lónìí ayé ń yí padà ayé gan ṣe kí ni ó ń yí padà ṣùgbọ́n kankan náà ni n tí àwọn bàbá wa Sheikh Adam Ali lórí dálẹ̀ iṣẹ́ tí bàbá wa Kamaluddin Al-Adabi tí wọn ò takò ààrí Adabi ọ̀gá tó takò rọ́bítọ̀ yìí iṣẹ́ tí àwọn bàbá wa Madul Harabi Murtada Abdulsalam tí wọ́n sọpọ́ọ̀tì iṣẹ́ tí bàbá wa Sheikh Abdulbaki Muhammad tí wọ́n dúró tì àti gbogbo àwọn bàbá wa yòókù náà bàbá lówó ìtẹ́ tá a fi wọn ka Quran gbogbo wọn pátápátá ni wọ́n sọpọ́ọ̀tì wa bàbá wa lókè ààrẹ gbogbo wọn ni bàbá tíá ìjókòó táwa dálẹ̀ yìí kì í ṣàtakò ẹnìkankan nínú wọn kì í ṣàtakò rọ́bìtọ̀ àti 1964 ẹ̀ ń bá takò rọ́bìtọ̀ 1964 wọ́n fẹ́ takò Sheikh Adam Ali lórí nù. kì í ṣe táìtù lásán iṣẹ́ ni torí ròrí ẹnìkan tó sẹ̀mí ìròrí bàbá wa Sheikh Adam Ali lórí tí gbogbo àwọn bàbá alálùbáríkà wa kún wọn lọ bí àìmọye ọdún ni òfin rẹ́gísítà rẹ̀ ó sì sẹ̀mí kí ló dé torí tí ẹ kò sí ohun tí ọpọlọ wọn àti ẹ̀mí ẹni pé òun ní registration síbẹ̀ látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ wọn ò rẹ́gísítà rẹ̀ wọ́n ẹ̀sẹ̀ rẹ́gísítà rẹ̀ báyìí ni àwọn bàbá sì ṣàṣeyọrí kò sí president Nàìjíríà kan tí ò kà wọ́n kún tí ò pọ́n wọn lé wọ́n máa wá bá bàbá wa Sheikh Adam Ali lórí wọ́n máa bá wọn lé ni gómìnà wà bá wọn lé General Ibrahim Babangida bó ṣe tóbi tó ọ̀gá olóògùn ní ojú ọ̀rọ̀
bàbá ní kábíyèlè ìbòde nígbà yẹn ni àwọn ìmáàmù ń jẹ́ ìmáàmù iṣẹ́ wọn ní gbẹlójú náà sí. Èyí tó wá bí ti àyè òun náà ni wípé rọ́bìtù àwọn àgbàlagbà ó ti níbi tí ń ṣiṣẹ́ dé. Iṣẹ́ ayédàsíwà èrè àwọn tẹ́ ń tako Islam lọ́wọ́lọ́wọ́ láì àwọn ọ̀dọ́ ni wọ́n tì wọ́n takọ́ ní máa gbógun ti ẹ̀sìn. Wọ́n kú orí social media ọlọ́run ní ọ̀pá náà Islam wọn ọba ti ba ọkọ̀ wa jẹ́ fún ọlọ́run lọ́jà padà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kì í ṣe ọjọ́ mẹ́ta yìí ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ tipẹ́ wọ́n sì tún ń bẹ dọ̀la. Àwa rí i pé ajá kí ni o. Ọ̀kan oríṣi ni o àrífín ni ọbẹ̀ náà abábáwo tí ẹ lè ṣe. Àwa rí i pé challenges ti ń fèsì àwa mùsùlùmí pọ̀ especially àwọn àti àwọn ìmáàmù tó sì yẹ kí ààyè ọgbà wọn kárí sápò kan tó yẹ pé gbogbo owó ti ríṣẹ́ sí kí ẹ lè kojú irú ìṣòro tí ń bẹ nírú àsìkò táwa yìí. A sì fẹ́ ṣọ̀kan láàrin àwa àti òkè ẹ̀yàkọ́lẹ́nu ń pè bẹ̀rù àfẹ́ yàpa ẹnu afẹ́ àṣẹ ìsìláàmù bí ọlọ́run ṣe gbé kalẹ̀ bó ṣe fi rán ànábì Muhammad sallam. Àfẹ́ àbùkù fún Islam látọwọ́ àwa tá a jẹ́ mùsùlùmí àbí látọwọ́ ẹ tí ì ṣe mùsùlùmí. Islam ti ń bẹ lónìí yìí tí àwọn ọ̀dọ́ Yorùbá jáde àtàwọn bàbá wa kan dúró tì wá a lè dákojú. Àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí kò sí bàbá tí a tó fún wa lépè o kò sí bàbá wa kankan tó fún wa lépè gbogbo wọn la lọ rè bá àwọn tẹ́ẹ̀ bá rí jókòó yìí wallahi ọ̀pọ̀lọpọ̀ àlefa bàbá tó kàngùn sí àwọn nù àlefa the grand àlefa of Sheikh Adam Al-Ilory àwọn ni wọ́n rán Sheikh wa wá bí àwọn tó ń expect wọn lónìí ṣùgbọ́n torí reason kan bàbá wa lọ sí lápèjúwe ní ìsìn lálẹ́ àná ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láfi ní wọ́n dúró gbogbo ilé ló pé bí o máa dùn àárọ̀ bí àgbàríkà wọn ń bẹ lára wa ń bì ìtòpilẹ̀ ìjókòó yìí tí ṣe Markaz àgbàríkà wọn ń bẹ lórí wa ń bì bàbá lówó àgbàríkà Islamu díìnì àwàláwà ń bì Tàlímù ọ̀nbẹ ń bì ẹ wá rí àwọn sẹ́kọ̀ọ́ àgbà àwọn èrè o bẹ́ẹ̀ bá ṣe rí àwọn bàbá wa Sheikh Abdulwahid Abdulhamid dáríyà ni wọ́n haraki ni wọ́n Sheikh alladhi jamaha bayna as-salafiyya wal harakiyya Musaqqaf bẹ́ẹ̀ bá ti rí wọn láàrin wa ìfẹ́ bá lè sọnù wọ́n á pọ̀ báwọn tó ẹ pé wọ́n lè mọ́ra ilé ìwà ń bí wọ́n sì wà pẹ̀lú ààbẹ̀sẹ̀ láàrin ẹnìkan kan àìsọ̀ta ẹnìkan kan kódà ní bá ẹni tó bá bá sọ kò tí ì yé wọn ní àdébá irú àwọn bàbá kan gbẹgbẹ pé wọn ní sọ fún wa ṣé èsì pé wọn fẹ́ gbé gómìn wá èyí wọn náà rẹ wẹwẹ ó sì jẹ gbogbo omi níbí yìí ó sì jẹ gbogbo omi àwa Yorùbá láti ṣe nǹkan èrò náà kà Musa ń bẹ wọn làwọn ti ṣe pósà tẹ ń fi gbé Musa ààrẹ pé ń bọ̀ wá bí ibi tá a wà yìí DSS ń bẹ ń bẹ ọlọ́pàá ń bẹ ń bì gbogbo ẹ̀rí ń bẹ ń bì báyìí ìjọba ń bẹ ń bì tí kò bá bá ètò ìjọba mu àlè ṣe ìkẹyìn nígbà wà tá à ń ṣe nǹkan ìjọba ló fọwọ́ lù ú pé ká máa jẹ́ ọkọ̀ tá à ń jẹ́ senior làwa àwọn bàbá wa ní ìsìn àwọn bá débi Yorùbá land àbáwa abá débi àtẹ̀gbé àti Delta ẹni pé àwọn àgbàlagbà náà máa fẹ́ káwọn ọmọ wọn ó jù wọn lọ wọn ní káwọn ọmọ wọn ó jù wọn lọ náà ni àgbàlagbà tí ọba ti ní àròlé ó ti kú pátá nù àwọn bàbá wa wọ́n rí i ṣe alhamdulilayi iṣẹ́ àwọn àgbàlagbà parẹ́ ẹgbẹ́ dáadáa o wàláhi tàlá àní taka àwọn bàbá wa wàláhi tàlá onímọ̀lẹ̀ wọ́n yẹ kí ẹ̀rọ bí ẹ lè ṣiṣẹ́ táàbì jẹ́ ọ̀tá rọ́bìtọ̀ tí ń bẹ tẹ́lẹ̀ ẹ ti fẹ́ẹ̀lì o àwọn táà ń bẹ ń bí ọmọ rọ́bìtọ̀.
nígbà bàbá bá fẹ́ ká ṣe tá bá ti sọ fún wa ọ̀yànù bẹ́ẹ̀ náà ni nígbà bàbá bá ń bá lọ tó bá ti pè àbí ọ̀yá ẹ̀yọ́ ọmọ wa ẹ tẹ̀lé a. ìmáàmù Ìbàdàn àwọn kan gbọ́ wọ́n rò pé ìmáàmù Ìbàdàn àtakò olóbíà ọmọ ìmáàmù Ìbàdàn ìmáàmù gbogbo Ọ̀yọ́ state ìmáàmù ìlú tó tóbi jù ní gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire ọmọ wọn ní á bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ní fún alẹ́ pè àdúrà wọn mọ̀ sí kíni ara àwọn ọmọ wọn ń bẹ láàrin wa níjókòó yìí tó ẹ mọ̀ wulẹ̀ dára yín láàmú ẹ̀yìn tí misunderstand báyà nítorí pé kò sáà à ń gbé bọ̀ wá sí kíni o ọ̀dọ̀ yín ẹ wò àṣìjàṣọ lórí ń bì tí àwọn tí ń darí wa kẹ́ gbọ́ dáadáa àwọn àgbà náà ni marcus ń bẹ́ ń bì àwọn olórí wa àkọ́kọ́ ń bì kó tó kan ìmọ̀ràn mọ̀tẹ̀bẹ̀tẹ̀ tí ara ń ṣe kọ́mítì lásán gbogbo wa ìpáratá èdè náà rí yìí olórí rọ́bítọ̀ àná àwọn náà ní olórí rọ́bítọ̀ òní ṣé ìdádámà lè lórí olórí wa àwọn ojókòó lẹ́yìn máàlù làárọ̀ bí àwọn olórí wa islam dé àwọn olórí wa àwọn olórí wa àwọn ọmọ bí òkè ààrẹ àwọn olórí wa ó bá bàbá wọn máàlù ti ẹgbẹ́ àwọn olórí wa ntí wọn bá fa ọmọ tó bá fọwọ́ sí pé wọ́n darí ẹ̀ díẹ̀ àbí máa darí ẹ̀ lọ òun náà ló lórí. ẹ rí i pé bá a ti ṣètò wa òun náà ní pé iṣẹ́ là fẹ́ ṣe kì í ṣòwò là fẹ́ pín bẹ́ẹ̀ sì rí wa gbogbo ẹ wo ìmọ̀ láti fẹ́ tẹ̀lé Sultan lólórí gbogbo wa Nàìjíríà yóò bá wà ìyà lọ́tọ̀ wọ́n Nàìjíríà wọ́n kí ni wọ́n Sultan wọ́n Muslim wọ́n woman ẹyọ kan náà ní gbogbo wa àṣẹ ẹlẹ́yàmẹ̀yà àwọn ibi tí differences bá wà tẹ́rùbọ̀ wà láàrin àwọn bàbá wa ọ̀tako wa ààrí gbólóhùn gidi lọ́dọ̀ èèyàn gidi tí ọ̀tako ibi gbogbo náà dúró sínú torí tí wọ́n fẹ́ nù ẹ jẹ́ kí ìgbòdo ọ̀kan fún yín sẹ́rí rọ́bìtò àná kí àwọn bàbá adúmọ́dọ̀ máa gbọ́ àwọn tí wọ́n ń bẹ̀ gẹ́gẹ́ tẹ́ pé bí wọ́n wà wọ́n kàn àdébí nígbà tó wà lójú ogun kan ó ní ojú ogun tá a wà yìí àwọn kan sì wà ní Mádínà o wọn ò bá wa dé bí àmọ́dédé ládàá èyí tẹ́ wà lójú ogun lédè ládàá tẹ́ gbà èyí wà lójú ogun àwọn sì jókòó sílé lédè ládàá tẹ́ gbà láwọn náà gbà. wọ́n wà mẹ́rin tẹ́ ìjọ jókòó rọ́bìtọ̀ ná wàláì mo dúpọ̀ wàláì ẹgbẹ́ àpẹẹrẹ ọmọ àdónú sí nígbà náà fẹ́ ṣe nu ṣùgbọ́n bọ́ọ̀rọ̀ sí gbà ní sùúrù àná ẹ̀ máa bá sùúrù yẹn lọ ẹ má wọ̀rí àwọn olè ṣerú sùúrù nìkan dé bó ṣe rí mọ́ sọ fún yín kò sísítẹ́ẹ̀tì kankan tí ó sì ń bì kò dẹ̀ síbi kankan kò sílùú kankan tí ó sì ń bì rí agbára ọlọ́run iṣẹ́ táwọn bàbá wo ò lè ṣe ọlọ́run ó di àwọn òsì jù bẹ́ẹ̀ lọ ní ti dáadáa ọlọ́run ìjà àbáṣẹ wọn jẹ́ àní ṣé àtakò ìmáàmù òlú kankan gbogbo ìmáàmù òlú ẹ̀yin náà ni ìmáàmù wa iṣẹ́ làwa ń sọ níbí a sì fẹ́ sọ gbogbo ìmáàmù bí kíbi tó bá wà pé tí pírọ́blẹ́mù bá wà fún Islam àbí fún mùsùlùmí bẹ́ẹ̀ sì mọ̀ sí ẹ rìpọ́t sọ́dọ̀ wa á dìde sí èyíkéyìí ìlú tó bá ní ọjẹ́ ẹ sì máa gbọ́ ìjọba tí ń bẹ lókè iná ìjọba táwa náà ṣe kí ni àìsọ̀tà ìjọba àìsí òṣèlú ìbàlùjẹ́ òṣèlú táwọn ẹbí kọ́ wa náà là ń ṣe kí ni o là ń ṣe àìsọ̀tà ìlú o a sì wá fi bí ìwà máa pawó síra wa lápò iṣẹ́ tá a fi ṣe lápò ó ní ìdí àmúwálì kó wàhán fún ṣètò ẹ fira yín lẹ̀ àti wá bí báyìí ó wá kú àtúndì o wà mọ́ àlùkò ẹ wo gbogbo mídíà ti mẹ́mbì mílíọ̀nù náírà nù iṣẹ́ yẹn kan o ìjókòó tá a jókòó yìí náà bẹ́ẹ̀ ni àwọn ọ̀ọ́dù tá a lọ rèé ná àánà ìgbẹ́nu lé mílíọ̀nù ni tó lè gbé wọ́n wá fún wa ní ètò òṣèkéni tọrọrùn dáadáa káfọ́ atẹ́gùn àgbàríkà ó ti máa ṣèkéni tó ti máa fẹ́ ẹ máa ṣe o ẹ̀tẹ́ ẹ̀mí àdébì wọ́n wá kí àwọn bàbá wa tí wọ́n takò wá tí wọ́n release statement ẹ̀ ṣe wo àwọn èèyàn tètè mọ̀ pé àwọn alájẹ́ ọmọ yín bá ẹsẹ̀ dìde ẹgbẹ́ ẹlẹ́bà ní kéde rẹ̀ ó dà wọ́n tó wá kéde ní wò lọ́dọ̀ ọ̀dọ̀ mọ́ni sàdákìtà yín ẹ̀yin lọ́ọ́ máa ṣe àwa
àwọn àmọ́ léegun jù ú lọ ní bàbá wa ìdí ń bẹ lẹ́nu wa ẹ tóbi tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ amẹ́ tó ṣe bẹ́ẹ̀ kì í sẹ́yìn lọ sí bẹ́ẹ̀ a sì mọ tó dé bẹ́ẹ̀ fi ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé kórìíra wa àwa náà ni ọmọ yín ọ̀sán ọmọ yín kàtà ti ń bẹ́ẹ̀ nù lé tọ́kàn rè òsì lọ́dọ̀ wa ń bì because ntọ́mọ yín fẹ́ ṣe ọ̀dọ̀ wa ń bì lọ́wà òsì lọ́dọ̀ yẹn ẹ̀yin bàbá ẹ ti ṣiṣẹ́ kẹ́ ẹ lọ rest káwọn ọmọ yẹn wà ní fèdì ti ìpè náà lẹ́tọ̀ àti àṣìkiri ẹ̀yìn àṣìkiri pé ká má rí yín fín torí bẹ́ẹ̀ náà rí àwọn àgbà tí náà rí wọn fín ní ṣubú ẹ̀yin bàbá wọn o torí tẹ́ ẹ bá ṣubú àwa la ṣubú àwọn ọmọ yín náà ní ṣubú torí tẹ́ ẹ bá ṣubú ẹ̀yin lẹ sí kíni lẹ ṣubú wàláhì bàbá àlùbáríkà bẹ́ẹ̀ látòrí pírẹsidẹ̀ntì gbogbo rọ́bìtọ̀ láti ìlú Àkúrẹ́ pọ́nù gbogbo àwọn bàbá àlùbáríkà ni wọ́n àwọn bàbá wa nìbàdàn ni àwọn bàbá wa lọ́sùn ni ní Oǹdó ni ní Ògùn state ni wàláhì bàbá àlùbáríkà ni mo wá tún fi àsìkò yìí kí àwọn bàbá wa ní Muslim community ọmọ yìí là ṣe o àwa bùgbà wo àwa gbogbo tì yìí o àwa bú yìí o iṣẹ́ tí àwa gbé dúró yìí a sọ fún everybody tí ọba ń kọminú we are unstoppable train ẹ má dá train lọ́nà àwọn màálù kan wọ́n pọ̀ wọ́n á lọ dá train lọ́nà ìyàtọ̀ òrókù wọn báyìí ní okú òtún á sùn à ṣe dá lọ́nà à ṣe dá dúró a ti bẹ̀rẹ̀ a sì sọ̀sídì subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun. Allahu akbar. Akbar Allahu akbar. Wadawagana. Tanasilu malasa atita bi'ilmi wal jita bi akisha wa kam